Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ wo fúnra yìí. kẹ́ni tẹ́ bá ti rí tó náà wọ́n fẹ́ ru ẹkùn wípé irú ẹkùn is no more to stay ikọ̀ ajínigbé ni wọ́n ń ṣiṣẹ́ fún. kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kírísítẹ́nì kò bá jẹ́ oníṣẹ́ ẹni tó lè jẹ́ gbogbo ẹni tó bá ti kọjá àyè tó ti ṣẹnu ṣọkànṣọkàn tó kọjá àyè tó taru ẹ̀sìn ẹlẹ́sìn ní àbòsàn kan tí ò dá tí ò ń ṣe ẹ̀sìn ẹ̀ tí ò fèsì ẹ̀sìn ẹ̀ mo ti sọ ti pẹ́ lórí péjì mi pé kọ́ bá wa gbé wọn kọ́ bá wa ṣá wọn láti mọ́lé. nàìjíríà ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho Chief Sunday Igboho ń tako rule of law. ẹ fọlọ́run lẹ̀ kó dájọ́ ọ̀tá lọ́lọ́run àwa kọ́ lọ́lọ́run tá a máa dájọ́ ẹ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tó ti fa oríṣiríṣi ọ̀rọ̀ tó ti bí oríṣiríṣi ìgbésẹ̀. Lákọ̀ọ́kọ́ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń fífẹ́ hàn sí ìkànnì yìí láti máa wò ó lóòrèkóòrè tẹ́ gbàgbọ́ nínú ohun tá a gbé dání wípé a wá láti wá máa inform yín láti máa update yín láti máa entertain yín. Lẹ́nìí lásìkò yìí ọ̀rọ̀ Tanọlọ́run àti àwọn ti ìlú Ìlọrin tó fi mọ́ ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Àwọn kọ́kọ́ wà tí mo fẹ́ jẹ́ kẹ́ understand wípé mo máa ń tẹnu mọ́ fún ìgbà pípẹ́ wípé ẹ̀sìn jẹ́ ọ̀kan gbòógì ìṣòro kan èyí tá a ń bá fínra àbí tó ń bá wa fínra ní orílẹ̀-èdè tá a wà yìí. Ó wá ń dùn mí púpọ̀ pé ó ti dé ilẹ̀ Yorùbá. And tí a bá wà very very careful, this is another means of distraction fún wa lórí ohun tó yẹ ká mójútó. Now màá yànnà náà ọ̀rọ̀ yẹn lọ sọ́nà mẹ́ta. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn Islam. Mo fẹ́ rọ̀ yín ni wípé lótìtọ́ ẹ lè sọ wípé ohun tí Tanọlọ́run ń ṣe ó ń ta epo sí aṣọ àlà yín, ó ń ta epo sí aṣọ àlà ẹ̀sìn mùsùlùmí. Ẹ má gbàgbé pé kì í ṣe ní kì í ṣànà lẹ́tí ń bá Tanọlọ́run fà o. And then mo máa ń sọ pé oníkálukú ló ní ìgbàgbọ́ sínú ẹ̀sìn ẹ̀. Jẹ́ kó oníkálukú ṣe ẹ̀sìn ẹ̀ nítorí ohun tó ní ìgbàgbọ́ nínú ẹ̀ òun nìyẹn. Ká wá máa sọ wípé à ń bu ẹnu àtẹ́lù ẹ̀sìn ẹnìkan. Ó jẹ́ èyí tí ó máa ń bẹ̀ mí lọ́kàn jẹ́ púpọ̀ púpọ̀ tí wọn ò bá ti tó ẹ̀. Tí ó jẹ́ pé jẹ́jẹ́ wọn ni wọ́n lọ tó jẹ́ pé àwọn náà ń ṣe tiwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe gbàgbọ́ nínú rẹ̀. Kò yẹ kí ẹnìkan wá máa ṣe bẹ́ẹ̀ bu ẹnu àtẹ́lù wọn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ẹ̀yin ẹ̀sìn mùsùlùmí, ohun kan tí mo kàn lè sọ fún yín lásìkò yìí torí mò ń padà lọ sọ́dọ̀ Tanọlọ́run kí n tó lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho lórí bí wọ́n ṣe dá sí ọ̀rọ̀ yìí. Òun ni wípé àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kẹ́ fi ọgbọ́n àti òye gbé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀. Kì í ṣe wípé ẹ wo bó ṣe ṣẹlẹ̀ lánàá agídí ni wọ́n fẹ́ fi mú Tanọlọ́run. So many things ló mú ìfurasí dání lórí bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yẹn ní àná. Lápá kan kò tọ̀nà tó, kò polite regardless of nǹkan tí Tanọlọ́run lè ti máa ṣe bọ̀. Bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yẹn ẹ ti rí pé ẹni yìí bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ débẹ̀. Number one, plate number ọkọ̀ tẹ́ gbé wá kí ló ṣe plate number. And also ó yẹ kí ẹ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó yẹ kí ẹ fi tó wọn létí. Mo lérò pé àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa ń ní connection pẹ̀lú ara wọn pé lágbájá nǹkan kan ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ rẹ̀ à ń bọ̀ I need the support yín. Ó yẹ kí ẹ gbérùfẹ́ ìgbésẹ̀ yẹn in the first place. Kò yẹ kí ó jẹ́ wípé ẹ kò débẹ̀ láì jẹ́ kí alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ pé ẹ̀ ń bọ̀. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Tó fi wá yọrí sí wípé ẹjọ́ wa ń fà á. Ẹ wo bí gbogbo sí ní lọ́nà kan tàbí lọ́nà kejì ó ti like ó ló ta epo sí aṣọ àlà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí mo dẹ̀ fẹ́ pé ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà
Ọlátúnjí Dísù yìí pé ẹ bá wa ṣiṣẹ́ lórí nǹkan wọ̀nyí. Tó bá jẹ́ orientation yẹn ni ò tí tó fún àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí wọ́n ṣe pera wọn lọ́lọ́pàá o. Tó bá jẹ́ orientation yẹn ò tí tó fún àwọn ọlọ́pàá kan, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó tó fún wọn, because ìgbésẹ̀ tí wọ́n gbé lánàá yẹn ó kù díẹ̀ ká tó. Anybody ló lè, wọn ò sí ní uniform ọkọ̀ gbé nǹkan tán ọlọ́pàá lé, anybody ló lè ṣírò nǹkan bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀mi tẹ̀ ṣe rí, mo rí bí eré, bí pé mò ń wo fíìmù, bẹ́ẹ̀ ni pé mò ń wo movie, because kò ṣàtọ̀ sí movie. Tá bá wo movie nígbà míì, similar things ló máa ń ṣẹlẹ̀ ní scene bẹ́ẹ̀. So mò ń rọ iléeṣẹ́ ọlọ́pàá, ibi tí ó kù díẹ̀ ká tó lórí ọ̀rọ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ ṣàtúnṣe, because mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò tí tán síbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yìí. Bí wọ́n ṣe rìnrìn àjò yẹn lánàá kò tọ́, ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ ta lọ́lọ́run. Mo sọ lákọ̀ọ́kọ́ wípé ẹ fi ti Késárì fún ti Késárì. Àwọn ìwà kan, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Àwọn ìwà kan náà wà tó jẹ́ pé ta lọ́lọ́run náà wù. Regardless nǹkan tó bá ti lè ṣe fún ẹ, maybe wọ́n ti fi ọ̀nà kan àbí ọ̀nà kejì ṣe nǹkan tí ò dá sí ẹ, àbí wọ́n ti fi ìwà wọ́n ti fi tarnish àwọn ìwà káàkiri kórí mami. Ó ṣe kí àwọn ìwà kan tí ò tẹ́ ta lọ́lọ́run ti jẹyọ nípasẹ̀ ẹ̀sìn mùsùlùmí láti ọ̀dọ̀ àwọn èèyàn kan, kì í ṣe gbogbo wọn. Kó wá jẹ́ pé ìyẹn ni ta lọ́lọ́run wá dì mú tó fi wá bu ẹnu àtẹ́ lù wọ́n. Tẹ́ bá notice, ta lọ́lọ́run jẹ́ ká mọ̀ pé ìṣẹ̀ṣe lòun gbé dání. Ta lọ́lọ́run dẹ̀ jẹ́ kó yé àwọn ènìyàn pé òun ò gba ti ẹ̀sìn yìí. Ẹ rántí ìṣẹ̀lẹ̀ Olúlù, ẹ rántí bí wọ́n ṣe jọ fà tó fi wá di wípé ẹjọ́ yìí kì í ṣe ní, kì í ṣàná ló ti bẹ̀rẹ̀ o. Nígbà ọdún Iléyá tí ta lọ́lọ́run múra bí àwọn bandits tó wá ń kírun ní pé kinní kan ló tóbi jùlọ, kinní kan ló, ẹ̀yin tẹ́ bá notice, ẹ máa understand nǹkan tí mo sọ yìí, tí wọ́n dẹ̀ pa ẹlẹ́dẹ̀ something like that. Eléyìí mo rí pé ó fi ń frustrate àwọn ará ìlú Ìlọrin yìí ni. And also ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà, ẹ má yẹ ká gbèsè yẹn ẹnikẹ́ni. Ẹ jẹ́ kí ta lọ́lọ́run fi àwọn ará bí yìí sílẹ̀. Àìfi wọ́n sílẹ̀, àìgbájú nǹkan, there's so many content on ìṣẹ̀ṣe tó lè create láì tarnish other people's image. So many content wà lórí ìṣẹ̀ṣe tó gbé dání láì sọ̀rọ̀ àlùfàǹṣá sí ẹ̀sìn kan, ṣé Christian ni o, ṣé ti àwọn Mùsùlùmí ni, ó wà bẹ́ẹ̀. So ibẹ̀ ni ta lọ́lọ́run ti fail láti understand wípé kò yẹ kí òun máa fi gbogbo ìgbà, kò sí bẹ́ẹ̀ ṣe lè ní àwọ̀ síra yín, kò yẹ kẹ́ máa fi gbogbo ìgbà máa bu ẹnu àtẹ́kẹ́ wá sojú te wọ́n fún ọ̀pọ̀ ìgbà. Ọ̀rọ̀ tí wọ́n bá fà yìí kì í ṣe ẹyọkan, kì í ṣe méjì, gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ní ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa pè sí court tí kò dé dáhùn. And ẹ má gbàgbé pé US imam ó kọ́kọ́ mú ọ̀rọ̀ olóyè Sunday Igboho náà lọ nígbà tí olóyè Sunday Igboho wá tó sọ pé àwọn ò fẹ́ ìlú ẹkùn sígbà kan. Ó sọ nínú ọ̀rọ̀ yẹn, tẹ́ bá notice pé lára ọ̀rọ̀ táwọn fẹ́ yanjú tí olóyè Sunday Igboho ni àwọn ti kọ́kọ́ yanjú yẹn. Nǹkan tó wá ti sọ pé wọ́n tó padà sórí ọ̀rọ̀ ta lọ́lọ́run. Àtìgbà yẹn ni mo ti mọ̀ wípé nǹkan ń bá nǹkan bọ̀ lórí ọ̀rọ̀ yìí. So nǹkan tí mi fẹ́ fà yọ lórí ọ̀rọ̀ yìí ni kí n má ba ìdánilága ọ̀rọ̀ ni wípé kí ta ni Ọlọ́run kó ṣọ́ra nípa ti àwọn ẹ̀sìn yìí, kó fi wọ́n lẹ̀. Lótìtọ́ gbogbo èèyàn ló mọ̀ wípé àwọn Ìlọrin one religion tí wọ́n mú lókùnkúndùn òun ni ẹ̀sìn Islam, wọn kì í fi ṣeré. And so many things tí àwa èèyàn kan rí tí ó ń tibẹ̀ jáde ní Ìlọrin, Kwara tó yẹ ká ṣe kíni, tó yí ó yẹ ká sọ, ṣùgbọ́n à ń dákẹ́ lé lórí. Tí wọ́n bá ṣe dáadáa máa sọ. But ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí ó jẹ́ ohun tó bá fún mi gan pé ẹ jẹ́ ká bá sọ kó jáwọ́ lórí ọ̀rọ̀ wọn. Tí n bá lọ bẹ́yàn, tí n bá ta síyàn tí mi ò dárúkọ ẹ̀, kí ló fẹ́ fà kó wá bá mi? No, ó lè wá bá mi. So mi ò fẹ́ sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run, kóun náà ṣe àtúnṣe níbi tó yẹ kó ṣàtúnṣe. Gbogbo ẹjọ́ tó bá wà nílé ẹjọ́ kó jọ yanjú ẹ̀, kó dẹ̀ panumọ́ lórí ọ̀rọ̀ àwọn ti arábì. Wọ́n lè ní ìwà tí wọ́n ní tòótọ́ o, ṣùgbọ́n kóun náà ṣe kíni, kó yẹ̀ bá fún wàhálà. Ó ń pariwo Olúbàdàn, wọ́n pariwo Olúbàdàn. Ẹ jọ̀ọ́ ẹ má stain bàbá yìí fún wa. Ẹ má stain bàbá yìí fún wa.
ẹlẹ́sìn Islam ni Olúbàdàn bọ̀ bàbá ń ṣe ní ìlànà tí wọn ò fi rólé apá kan dé apá kan sí nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ tán lánàá ọ̀dọ̀ bàbá ló padà lọ tí mo rí níwájú palace mo dẹ̀ mọ̀ wípé bàbá náà á ti fi ọgbọ́n àti òye dá sí ọ̀rọ̀ náà ẹ má ta ẹrẹ̀ sí ara bàbá Olúbàdàn kábíyèsí Olúbàdàn nítorí pé ọba tí mo ní ìgbàgbọ́ nínú wọn ni wọn ń ṣe ojúṣàájú lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ok ẹ jẹ́ kí n lọ sọ̀rọ̀ lóye Sunday Igboho àwọn èèyàn kan sọ lóríṣiríṣi kọ́mẹ̀ntì pé báwo lèèyàn ṣe máa dí àwọn ọlọ́pàá lọ́wọ́ láti má gbé èèyàn kan oríṣiríṣi kọ́mẹ̀ntì ẹlòmíín sọ pé kí ló kan lóye Sunday Igboho ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ àwọn mọ̀lẹ́bí ta lọ́lọ́run ni wọ́n pe lóye Sunday Igboho kó wá ràn àwọn lọ́wọ́ nítorí irú ìrìn àjò yẹn bí àwọn ará bí yìí ṣe wá wọ́n wò pé ṣé kì í ṣe wọ́n wá kidnap ẹni yìí pẹ̀lú ìwà ìjà kí ló ti máa ń pè lójà yìí gídígbò àbí kí ló ti máa ń pè I stand to be corrected tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jarúfẹ́ ìjà yẹn tó tálá lè ké sí ni wọ́n fi sáré tètè pé olóyè Sunday Igboho olóyè Sunday Igboho fún wa débẹ̀ ń pé ọ̀rọ̀ ìjà ẹ̀sìn ni kíní yìí ń pé àwọn ti sọ fún CP ń pé kó fi àwọn ará bí lẹ̀ ojú ẹsẹ̀ ni wọ́n dẹ̀ pè wọ́n olóyè Sunday Igboho dẹ̀ sọ pé àwọn aráàlú yìí wọ́n sọ pé àwọn ìrẹ́pọn wọn ní àwọn aráàlú yìí ti sọ̀rọ̀ àǹdí wọn ò ní fẹ́ jẹ́ kẹ́ gbé ẹni yìí lọ kí lẹ́ni yìí wá ṣe tó bad ó wà ń bẹ̀ kì í ṣe pé ó dín wọn lọ́wọ́ ibi tí ọ̀rọ̀ náà padà yọrí sí ó wá kàn dùn mí pé ẹ wá fẹ́ máa forí ẹ̀ sọ olóyè Sunday Igboho nobody should drag him on this matter he's just trying to be a peace setter on this stuff so ohun tó lè Sunday Igboho ṣe lápá abẹ yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n kàn fẹ́ fi pẹ̀tù wọ́n dẹ̀ fẹ́ mọ ókè nísìn tí wọ́n bá dá wọn dúró báwo ọ̀rọ̀ ṣe fẹ́ ní ìyànjú ní àná yẹn because in the first place bí àwọn ará bí ṣe rìnrìn àjò yẹn wá wọn plate number wọn ní kò sí plate number lára ọkọ̀ so many things inú mi dẹ̀ dùn pé wọ́n sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ náà mo kàn ń sọ eléyìí láti jábọ̀ bí nǹkan ṣe lọ fún yín ní oríṣiríṣi ọ̀rọ̀ lẹ ti lè gbọ́ oríṣiríṣi ni wọ́n ti lè máa sọ káàkiri but ẹ jẹ́ ká di òdodo ẹ jẹ́ ká di ẹ̀kọ́ tó wà nínú ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká dì mú tí àwọn èèyàn kan wá bẹ̀rẹ̀ sí ní sọ mímọ̀ pé olóyè Sunday Igboho no he's trying to do also okay olóyè Sunday Igboho sọ statement kan nínú fọ́nrán yẹn nínú ìṣẹ̀lẹ̀ yẹn wípé ọ̀rọ̀ ìjínigbé àti ìpànìyàn tó yẹ kí wọ́n mójútó ọ̀rọ̀ ẹ̀sìn that's why mo ṣe sọ pé distraction kí ni ó lè lọ jẹ́ distraction because nǹkan táwọn èèyàn máa gbé kiri nìyẹn á bẹ̀rẹ̀ sí ní di ohun tí wọ́n máa jẹ lẹ́nu ọ̀rọ̀ ètò ààbò tó yẹ ká wá mójútó kò wá ní sẹ́ni tó fẹ́ mójútó ọ̀rọ̀ ẹ̀sìn làwọn bá ara wa fà just imagine that àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan ẹ̀sìn ẹ jẹ́ ká filẹ̀ ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ kódà wọ́n ti ń tírẹ́tì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní pé kó tètè yá pé Sunday Igboho ó pè sí àkíyèsí tó bá mọ̀ wípé òun ní the vote àwọn Muslim imagine ó pè sí àkíyèsí nítorí ó ti ń ṣe gàràgàrà jù ẹ má gbàgbé pé ọ̀rọ̀ Muslim ticket ó níbi tó dé tó sì wà lẹ́nu àwọn èèyàn kan tí wọ́n ti filẹ̀ o àwọn kan wọ̀nyí ó jẹ́ nǹkan tó jẹ́ pé tá a bá tètè paná ẹ̀ ó máa fẹ́jú kẹ̀kẹ́ sí ni I stand to be corrected tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody wọ́n sọ̀rọ̀ kan àwọn èèyàn kan sọ̀rọ̀ tó ní làákàyè tó mú ọgbọ́n dání lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tí mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́fẹ́ ti ara yín gbọ́ gbogbo tẹ́ ẹ bá rí ìṣèjọba mi fi ránṣẹ́ sí abẹ́ comment section ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment ohun tó bó bá ṣe rí lójú tí yín àfi ọgbọ́n ọlọ́gbọ́n ṣùgbọ́n kì í jẹ́ ká pé àgbà níbẹ̀ rẹ̀ ó yá o ẹni tí ó mẹ́nu bà ọ̀rọ̀ tó wà lẹ́yìn kí ló ní sọ kí ni wọ́n fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ó yá ẹ jẹ́ ká bá wọn débẹ̀. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí dédé àkókò yìí. Ọbí Ọlọ́run fún gbogbo yín pé àánú Ọlọ́run orí Ọlọ́run. Ọlọ́run ọba mi ò ní jọ́ tán nínú ayé oníkálukú yín ọlá Al-Qur'an. Ẹnìkan share fídíò kan sí mi ní ọ̀sán yìí ní àárọ̀ nípa fídíò ta lọ lọ́hùn. Nígbà tí wọ́n fẹ́ lọ arrest ẹ̀. Mo tún wá padà rí fídíò míì. Fídíò tí wọ́n kọ́ share sí mi yìí mo lọ wò ó. Mo rí ngbà tí àwọn ọlọ́pàá tá fẹ́ gbé tẹ́nìkan fi mọ́tò block ojú ọ̀nà. Náà mo tún wá rí fídíò míì tẹ́nìkan ṣe. Mo rí pé mùsùlùmí lonítọ̀hún tí wọ́n ṣe flyer yẹn ni mo gbé sókè yìí lérí ọ̀rọ̀ ta lọ lọ́hùn àti Chief Sunday Igboho. Náà
mo wá kọ sínú fídíò yẹn wípé mi ò sure pé Chief Sunday Igboho lè sin tẹ́ ń sọ yìí torí pé ẹni tí mo jẹ́rìí ẹni tí mo trust oní Chief Adéyẹmọ Igboho sà. Àwọn kan reply message, àwọn kan reply comment mi yẹ. Mo wá try láti ṣe àwọn findings kọ̀ọ̀kan láti bá àwọn èèyàn kọ̀ọ̀kan sọ̀rọ̀ láti Ìbàdàn tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn èrò ẹkùn nínú àwọn ọmọ Chief Sunday Igboho. Naam, kí ni mo fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí ni wípé lérí ọ̀rọ̀ ta lọ lọ́hùn àti Mùsùlùmí àti Adéyẹmọ Igboho sà. Lọ́dọ̀ tèmi àti àwọn ìbéèrè kan tí mo béèrè lọ́wọ́ àwọn kan, ohun tí Chief Sunday Igboho ṣe sọ́dà àbí ọ̀dà. Ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí kó kan onílé, kó kan àlejò, kó kan Mùsùlùmí, kó kan ẹni tí ì ṣe Mùsùlùmí, kó kan oníṣẹ̀ṣe. Ẹ bá mi share fídíò yìí dáadáa. Ṣé ohun tí Chief Sunday Igboho ṣe dáa àbí ọ̀dà? Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ Igboho sà. Ọmọ ìyá mi, ohun tí Chief Sunday Igboho ṣe ọ̀dà lọ́dọ̀ tèmi. Pẹ̀lú àlàyé, ohun tí Adéyẹmọ Igboho sà, Bàbá Dami tó ṣe ọ̀dà lọ́dọ̀ tèmi pẹ̀lú àlàyé, tẹ́tí kó gbọ́ mi dáadáa. Ìdí tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin ọlọ́pàá tẹ́ wá láti Kwara State, allegedly ni o, wọ́n sọ pé ẹ̀yin gangan lẹ́rìnrìn ìdọ̀tí wá sílùú Ìbàdàn. Ẹ̀yin lẹ́rìnrìn ìdọ̀tí wá sílùú Ìbàdàn. Kí ló dé tẹ́ fẹ́ lọ gbéyàn láti Yanya lọrin nìbàdàn tẹ́ wọ uniform? Tí òótọ́ bá délẹ̀, ẹja bára wa sọ. Kí ló dé tẹ́ fẹ́ lọ gbéyàn ní Yanya Ìbàdàn láti lọrin tẹ́ wọṣọ uniform? Ẹ jẹ̀bi. Gbogbo orúkọ tó wulẹ̀ kí wọ́n pè yín ń lẹ̀ ń jẹ́ o. Tí wọ́n bá pè yín ní kidnapper lójú ẹsẹ̀ níbẹ̀ yẹ, kidnapper ni yín. Tí wọ́n bá pè yín ní ayakila níbẹ̀ yẹ, ayakila ni yín. What is your identification? Not only ID card. Your uniform is among your identification. Ẹ wọ uniform láti Yanya lọrin. Ó wà ridiculous. Kò bójúmu. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, lérí ọ̀rọ̀ Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ Igboho sà. Kò sí ń tó jẹ́ kí olóyè Sunday Igboho lọ síbẹ̀ yẹn ni wípé bí àwọn pípò yìí ṣe wọ àdúgbò ta lọ lọ́hùn, gbogbo àwọn ará àdúgbò lóòótọ́ a mọ̀ wípé wọ́n mọ̀ pé wọ́n ń wà nílọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń fi implicate ẹ̀yàn ọlọ́pàá ni pé ayakila ní kidnapper ní ará àdúgbò ní láti pe Chief Sunday Igboho. Ìgbà tí Igboho débẹ̀, ó rí i pé àwọn ọlọ́pàá ni wọ́n. Fine. Ẹ mọ̀ pé ó yẹ kó fi wọ́n lẹ̀ kán máa gbé ta lọ lọ́nlọ, ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀. Ó yẹ kí Adéyẹmọ Igboho sà kó fi wọ́n lẹ̀ kán máa gbé ta lọ lọ́nlọ, ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀. Kí ni ìdí tí ò fi lè rí bẹ́ẹ̀ ni wípé gbogbo ojú ọ̀nà tó wọ ibẹ̀ yẹ ó ní àwọn ọmọ àdúgbò ti block. Gbogbo ojú ọ̀nà tó wọ àdúgbò ta lọ lọ́hùn, gbogbo ẹ̀ làwọn area boys ti block yányá. Tí olóyè Sunday Igboho bá sọ pé ká máa gbé ta lọ lọ́hùn lọ lójú ẹsẹ̀, yóò dogun, yóò dìjà, yóò di wàhálà, yóò di fìtínà. Yóò di pé àwọn ọmọ Mùsùlùmí ó ní wọ́n dá ogun lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ẹ má jẹ́ ń tàn yín, wọ́n dẹ̀ ṣe àwọn ọlọ́pàá yẹn léṣe torí pé ọlọ́pàá yìí ò ní fẹ́ yìnbọn sí àwọn innocent. Kò sí tó lè jẹ́ kí peace ó rèèní níbẹ̀ yẹn láàárọ̀ yìí kọjá kí Chief Sunday Igboho sọ wípé ẹ já ọmọ yìí sílẹ̀, ẹ máa lọ. Bí wọ́n ṣe já ọmọ yẹn sílẹ̀, a máa pé kò sẹ́yìn pé olóyè Sunday Igboho dá sí i. Ṣùgbọ́n ẹ gbọ́ o, olóyè Sunday Igboho sọ wípé dandan kí ọlọ́pàá ó drop
ta lọ lóhùn tí wọ́n bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ nítorí pé kí wàhálà má bàa ṣẹlẹ̀ ni o ẹ gbọ́ o bìkọ́ tíjà yìí bá ṣẹlẹ̀ tán gbogbo tí ń jẹ́ràn ọmọ ilẹ̀ Ìbàdàn àbí àwọn tí wọ́n jẹ́ followers ta lọ lóhùn wọ́n máa gbógun ti ará Ìlọrin bọ́dẹ̀ kí àwọn mo kí ẹni tí wọ́n pè tó jẹ́ ọ̀gá ọlọ́pàá yẹ tó ní ó pé ok kí wọ́n fi ta lọ lóhùn sílẹ̀ mo fún yín ní kudos you are a man with intelligence ẹ wá gbọ́ Chief Olóyè Sunday Igboho ẹ gbọ́ mi o tó bá yẹ pé ẹ láǹfààní àti ilẹ̀ bá ta lọ lóhùn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ àbí gẹ́gẹ́ bí àbúrò ẹ pé ta lọ lóhùn síbi títí gbọ́rọ̀ ẹni kó yí content ẹ padà nǹkan pọ̀ ńlẹ̀ títa lọ lóhùn lè ṣe nǹkan pọ̀ ńlẹ̀ títa lọ lóhùn lè promote kó má bú Islam mọ́ kó má bú àwọn àgbààgbà tí wọ́n jẹ́ àgbà nínú mùsùlùmí mọ́ títa lọ lóhùn bá ti step down lérí pé kó má bú àwọn àfáà àgbà nílẹ̀ Yorùbá ta lọ lóhùn ò ní issue mọ́ títa lọ lóhùn bá ti step down lérí pé kó má intimidate Islam ta lọ lóhùn ò ní issue mọ́ gbogbo ẹ̀yẹn níṣẹ̀ṣe tẹ́ bá rí ẹni tí ń yàkàyàkà nǹkan yín tẹ́ bá rí ẹni tí ń yẹ̀yẹ́ ìṣẹ̀ṣe yín tó lọ dantí ọ̀yẹ́ kó dà lérí ògùn yín ẹ mú jáde kí wọ́n arrest ẹ everybody have right to protect your religions ẹ gbọ́ mi yé mi ò ní fẹ́ sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ ẹlẹ́sìn mọ́ ohun tí mo fẹ́ rán pọ̀ nínú ayé gbẹ̀yìn tẹ̀ ń ṣe náà ẹ dákun ẹ bá ní fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe o ọlọ́run ọba mi ò ní fi wá sílẹ̀ àbáwá àgbà Chief Sunday Igboho Adéyẹmọ mo tún advice ilẹ̀ kan sí àbáwá àgbà Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ẹ bá ní bá ta lọ́lọ́run sọ̀rọ̀ kó tún tí ń ṣe kó tún ṣe kó yé bú àwọn àgbàlagbà má kó yé bú àwọn àfá àgbà má ọmọ èké ni ta lọ́lọ́run kò tó ọmọ àfá àgbà míì Chief Sunday Igboho I know you can do it ẹ dákun mo mọ̀ pé ìtẹ́mi sọ yìí yóò tako làákàyè àwọn mùsùlùmí mi ṣùgbọ́n èmi tí mo sọ̀rọ̀ mo marísì tó jẹ́ kí n sọ ìwọ tó gbọ́ náà wọn náà marísì tó jẹ́ kó gbọ́ mi ò sí lẹ́yìn àwọn ẹlẹ́bọ mùsùlùmí ni mi ò lè ṣe nǹkan mi tó yàtọ̀ sí Islam salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh lẹ́yìn fídíò yìí màá tún ṣe fídíò mi lérí ọ̀rọ̀ yẹn mò ń gbà àwọn details kọ̀ọ̀kan lérí ọ̀rọ̀ ta lọ́lọ́run àti Chief Sunday Igboho ẹ bá mi share fídíò yìí. bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa gbé ìgbésẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kírísítẹ́nì kò bá jẹ́ oníṣẹ̀ṣe ẹni tó lè jẹ́ gbogbo ẹni tó bá ti kọjá yìí ẹ̀ tó ti ṣẹnu ṣọ̀kan tó kọjá yìí ẹ̀ tó talu ẹ̀sìn ẹlẹ́sìn ní àbúsọ nǹkan tí ò dáhùn tí òun ṣe ẹ̀sìn ẹ̀ tí ò fèsì ẹ̀sìn ẹ̀ mo ti sọ tipẹ́ lórí péjì mi pé kọ́ bá wa gbé wọn kọ́ bá wa ṣá wọn má ti mọ́lé bó tọ́dún márùn lọ fún wọn ni tó bá fún wọn lọ́dún márùn tọ́dún márùn bá máa fi pé ara burúkú wọn wá fara burúkú balẹ̀ ẹni yòówù tó lè jẹ́ kọ́ máa fi ọlájiyọ̀ mọ́ wọn yòó síbẹ̀ ìwọ tó bá ti kọjá ìdí ara ẹ̀ tó dúró ẹ̀sìn ẹ̀ tó bá ń ṣe polówó ẹ̀sìn ẹ̀ má ta sẹ́sìn ẹlẹ́sìn gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kọ́ bá wa da ọlọ́pàá gbogbo àwọn kan bẹ̀rẹ̀ sí ní bá wa gbé wọn èyí tó bá wà lókèrè ìjọ tó bá wọ Nàìjíríà kó wá jẹ ẹjọ́ ẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Sunday Igboho wá débẹ̀ tó bá ti ní ọ̀dà ipé ọ̀dà ni wọ́n ní ọ̀dà ní pé kán lọ gbé wọ́n ti pè é kò dáhùn wọ́n dẹ̀ fún wọn ní ọ̀dà pé kán lọ gbé tó bá ní confidence yìí ò sọ pé ẹjọ́ ti bọ́ lọ́rùn ẹ̀ ẹjọ́ ò tí ì bọ́ lọ́rùn ẹ̀ Olóyè Sunday Igboho sọ fún wọn ta ni Ọlọ́run ohun tó ní ẹ̀tọ́ kó lọ ṣe gbogbo yìí tó ń pariwo ẹgbẹ́ máa bà wọn lórúkọ jẹ́ wọ́n ń ṣe bá wọ́n ń ṣàwo wọ́n ń pariwo jímọ̀ wọ́n ń pariwo gbọ́ ń pariwo àwo ìyẹn kọ́ ni ohun tó jẹ́ ẹ̀tọ́ ni pé kí ta ni Ọlọ́run kó lọ ṣe nǹkan tó ní ẹ̀tọ́ òun ni pé ṣe rí alábòsí máa lówó alábòsí máa kọ́lé alábòsí máa bímọ àti bọ̀tún alábòsí Ọlọ́run ní kò ní dáa gbogbo ẹ̀yin gómìnà wa ẹ̀yin ọ̀gá ọlọ́pàá ẹ̀yin tí ẹ̀ ń ṣe ìlú ní ìlú Nàìjíríà mo rò pé gbogbo ilẹ̀ rí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ àwọn Yorùbá ní igi gogoro má gún mi lójú wọn ò lọ látòkèrè mọ́ o a máa ń mójú tó ni a máa ń mú ojú a máa ń mú tó ni gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olófin ní ìlú Nàìjíríà gbogbo ilẹ̀ rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo yín pátápátá lẹ rí ní gbogbo nǹkan wọn á gbé sábẹ́ ẹ̀sìn tó bá ti fẹ́ dabarú nǹkan yẹn o tó bá ti fẹ́ polúkúrúmuṣu nǹkan wọn á gbé sábẹ́ ẹ̀sìn wọn á gbé sórí olóṣèlú wọn á gbé sábẹ́ ẹ̀sìn wọn á gbé sórí olóṣèlú tó bá ti fẹ́ dabarú gbogbo nǹkan gbogbo yín lẹ wà lórí fọ́nrán o ẹ̀yin ìjọba wa náà ẹ wà ń bẹ̀ o ẹ̀yin rí bí gbogbo ẹ ṣe ń lọ o ẹ̀yin rí bó ṣe ń da gbogbo ẹ̀pọ̀ tó ń polúkúrúmuṣu gbogbo nǹkan o kò sí nǹkan méjì tí wọ́n fi ń polúkúrúmuṣu gbogbo nǹkan o ẹ̀yin náà mọ̀ nígbà tí jẹ́ ti rí pé ẹ̀wọ̀n election mi ò ń bọ̀ ní 2027 nígbà tí election ti wáyé ní 2023 ní èyí tí àwọn tí wọ́n kóra wọn jọ tí wọ́n pera wọn ní Yorùbá nation tí wọ́n sọ pé election ò ní wáyé tí wọ́n sọ pé lèdí ò ní wáyé ìgbà ò ní ṣe kòkò ò ní ṣe kò sí ohun tó jọ ṣùgbọ́n Ọlọ́run ní kí election wáyé Ọlọ́run ní kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n go ipò ààrẹ ní ìtọ́ni kò ní ṣeé ṣe ní ìtọ́ni kò ní wáyé láti gbà yẹn ni ìdààmú ti bá wọn tó ń sọ pé muslim ticket orí ibi tí wàhálà ti bá wọn nìyẹn tí wọ́n ń ṣe oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n kóra wọn jọ àwọn kan para wọn pọ̀ àwọn kan kóra wọn jọ lórí muslim ticket yìí ni kò sí ohun tí ò ṣẹlẹ̀ tán ṣùgbọ́n tọlọ́run ṣẹ lẹ́yìn ìgbà tí tọlọ́run ṣẹ àwọn kan ronúpìwàdà wọ́n wò wípé ohun téèyàn bá lé tí ò bá ba wọ́n wá fẹ́ fọgbọ́n ṣe
ní tí wọ́n fọgbọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ nígbà tí bàbá Bọ́lá Ahmed ti wọbẹ̀ tí Yorùbá nation ti wó àtìgbà yẹn lóríṣiríṣi ète ló ti bẹ̀rẹ̀ sí ní jáde ìgbà yẹn lórí kálukú pínra wọn àwọn kan pínra wọn wọ́n ń sọ̀rọ̀ lórí pé kíni wọ́n fẹ́ kọwọ́ bọ Islam wọ́n fẹ́ kọwọ́ bọ̀ oríṣiríṣi ló wà lórí fọ́nrán o tẹ́yìn ìjọba wa tẹ́ ń rí o tí ẹ̀yin èyí tẹ́ pera yín ní agbófin olófin gbogbo yín lẹ́ ń rí bàbá Bọ́lá Ahmed Tinubu kò sígbà tẹ́ ẹ̀ ní bá wa wá nǹkan ṣe sí òfin tó lórí social media lórí fọ́nrán ní gbogbo ìlú tó bá ti dọ́mọ Nàìjíríà ni tó bá ti fẹ́ dabarú gbogbo nǹkan tí wọ́n fẹ́ polúkúrú muṣu gbogbo nǹkan òun lẹ ṣe rí èyí tó ń ṣẹlẹ̀ yìí torí pé ta ni Ọlọ́run ó mọ nǹkan tí ó gbéhun dí ọ̀dọ̀ wọn nílọrin ní èyí tó kọ́kọ́ ṣe tọ́lọ́run ní kí gbogbo ẹ̀ lọ bó ṣe jẹ́ kó lọ èyí tó tún wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí náà tó tún ṣe tó ní ó sọ nǹkan kan ó ṣe báyìí ṣe bí ìlú tó ní òfin ní Nàìjíríà wọ́n dẹ̀ ní ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí gbogbo ìlú tó fi bá ti wà ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ wà ní ṣùgbọ́n nítorí pé ní ọ̀dọ̀ wa àìmọye ìgbà là ń fọlájiyọ̀ òun ló ń fa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí tá à ń fọlájiyọ̀ nígbà tán ló sọ nǹkan ta ni Ọlọ́run wọ́n ti ráìtì ẹ wọ́n ti pè ẹ́ wípé nǹkan báyìí òun ní nǹkan tó ṣe o nǹkan báyìí ní nǹkan tó ṣẹlẹ̀ o wọ́n dẹ̀ ti ráìtì ẹ wọ́n ti pè ẹ́ ìwọ náà tó o fẹ́ ṣe gbogbo ohun tó ń ṣe yẹn ó jẹ́ kó o ti mọ̀ pé wà á ní lọ́ọ̀yà wà á ní olùgbẹ́jọ́ nítorí ìjọ tí ẹjọ́ bá délẹ̀ ìwọ tó bá ti ń tasẹ̀ àgèrè tó ti ń kọjá ìyá ara ẹ lórí social media tó ń dìfẹ́ mọ àwọn èèyàn tó ń purọ́ mọ àwọn èèyàn tó ń ṣe oríṣiríṣi bó ṣe wù ẹ́ nítorí freedom of speech ó jẹ́ kí ìwọ náà ní lọ́ọ̀yà sẹ́gbẹ̀ẹ́ kan nígbà tó ti wá ráìtì ẹ tó pè é yẹn lọ́ọ̀yà ẹ láti gbéra kó dìde òun láti gbé lọ́ọ̀yà dìde ní èyí tó bá lè jẹ́ pé wọ́n gbọ́dọ̀ rí ẹ lọ́ọ̀yà ẹ gbọ́dọ̀ wà lẹ́yìn ẹ kó mú ẹ dání ẹ tó bá ní lọ́ọ̀yà tó gidi á ti prepare gbogbo nǹkan lórí nǹkan tó ń sẹ́ndì pé wọ́n ń pè é fún lọ́ọ̀yà á ti prepare gbogbo nǹkan dání lórí ẹ̀ á ti tọpinpin kí ló ṣe kí ló sọ báwo làwọn ṣe lè rí á dẹ̀ tẹ̀lé ẹ jọ lọ síbi tí wọ́n ti pè é lẹ́jọ́ ṣùgbọ́n pé ẹ níbi kan lọ́wà wọ́n wá gbẹ̀yàn kó síbi tí wọ́n ti lè lọ ṣe kí ni kọ́ lọ fi ọ̀dà warrant kọ́ lọ fi gbẹ̀yàn tó bá ti jọ́ ọ̀dà Nàìjíríà ló wà nínú àti wọn ṣètò lẹ́pẹ́ àwọn tó wà láúsáìdì gan pàápàá wọ́n fi ọ̀dà tó bá ní ẹ̀tọ́ tó máa mú lọ sí ìlú yẹn táwọn ìlú yẹn náà máa wò pé ó ní ìdóyà kó lọ jẹ́jọ́ ń bẹ̀ wọ́n ṣe dáadáa wọ́n sọ pé nínú Nàìjíríà téèyàn bá kọjá ìyá rẹ̀ wọ́n lè fi ìwé pè lẹ́jọ́ ní anywhere tó o bá jẹ́ arúfin wọ́n lè lọ mú ẹ ní anywhere tó o bá jẹ́ criminal wọ́n lè lọ mú ẹ ní anywhere. tó bá ti ṣe wọn ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á kí. nígbà tí wọ́n wá pe ta ni Ọlọ́run tó sọ pé wọ́n ń pè ta ni Ọlọ́run bọ́ sórí fọ́nrán o bó ṣe ń pè Sunday Igboho ló ń pe gbogbo ọmọ Nàìjíríà ló ń pe bàbá Olúbàdàn ló ń pe gbá ló ń pe àwo ló ń pe kòkò bàbá sásùn ǹjẹ́ olóyè Sunday Igboho ṣé wọ́n padà pe ta ni Ọlọ́run kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé nǹkan tó ń pè wá sí lórí fọ́nrán yìí báwo ló ṣe ṣẹlẹ̀ ó dáa rìn báyìí lọ bá wọn tójọ́ tó bá fẹ́ lọ o jẹ́ kí lọ́ọ̀yà kó tẹ̀lé ẹ tó bá ṣeé ṣe náà nínú àwọn náà wọ́n á tẹ̀lé ẹ bójá èèyàn kan bójá èèyàn méjì káwọn náà lè fojú wọn kọ́ lọ fi tí wọn gbọ́ kí ló ń ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ kí ni nǹkan tó dé gangan wọ́n ní nǹkan tó Yorùbá fẹ́ kó bàjẹ́ oníbọ̀ ti ń ṣe ó wá pariwo yẹn lórí fọ́nrán kò sẹ́ni tó dáhùn o kò sẹ́ni tó advice ẹ̀ bóyá advice ẹ̀ kò gbọ́ ni kò sẹ́ni tó pè tó bá sọ̀rọ̀ pé nǹkan báyìí ó lẹ́tọ̀ọ́ tó bá ti pè é tó right ẹ̀ tó invite ẹ̀ tó bá lè lọ lọ́yẹ̀ kó lọ tó lọ́yẹ̀ bá dọ̀hún tó bá sọ bóyá next adjournment o gbọ́dọ̀ fojú wọn ní lọ́yẹ̀ á mú ẹ dání lọ kẹ́ ẹ guide ẹ̀ kò sẹ́ni tó dá sí o òun náà ń ṣẹnu ṣọkanṣọkan oríṣiríṣi ló ń sọ bẹ́ẹ̀ ẹ̀mí àwọn ni kìíní kan ni igbá ni kòkò ni gbogbo àwọn tó wá ń pè ó pe gbogbo wọn o nígbà tó wá di pé wọn ò rí tó wá ní pé kí wọ́n lọ gbé nígbà kan wá lọ gbé gbà yín ló ṣe wá ń pe gbogbo wọn ìgbà yín ló lè Sunday Igboho wá débẹ̀ lẹ́sẹ̀ kan wọ́n sọ pé gbogbo èrò ẹ̀ ṣe ṣòwò gbogbo èrò tó kún gbogbo bẹ̀ yẹn á ní kẹ́yìn fi rọ́kùn nǹkan irọ́ lẹ fi ba gbogbo ẹ̀jẹ̀ ẹni gbogbo àdúgbò ti blọ́ọ̀kì gbogbo èrò gbogbo gbá ẹ̀ ṣe ṣòwò wá ní gbogbo èrò gbogbo gbá yẹn lẹ́yìn tó lóye Sunday Igboho lọ tán àwọn tó ti wà ń bẹ̀ wọ́n wo gbogbo àwọn èèyàn wọ́n kún bínú ẹyẹ tanra yín. kí ló dé tó lóye Sunday Igboho ń pariwo Jimoh tó jẹ́ àṣìṣà IG tí ò máa pariwo IG gangan Idris kan wá nǹkan ṣe sí ohun tó ń ṣẹlẹ̀. ẹyẹ tanra yín wọ́n lè fi ilẹ̀ ń sìn ṣùgbọ́n gbọ́dọ̀ lọ jẹ́ ìjẹ́jọ́ yẹn ó gbọ́dọ̀ yọjú síbẹ̀ because wọ́n ti pè lẹ́jọ́ pé ó ṣe nǹkan báyìí òun ló máa wá lọbẹ̀ ló máa lọ wá rẹ̀ mọ́ ló máa fọ́ rẹ̀ mọ́ tí ò bá ní nǹkan tó ṣe wọn ní pè lẹ́jọ́ tó bá pèèyàn lẹ́jọ́ kódà tó bá débẹ̀ tí lọ́ọ̀yà ẹ̀ bá da tí lọ́ọ̀yà ẹ̀ good tó bá jẹ́ àwọn èèyàn lọ́ṣẹ́ kí ni àwọn ni wọ́n fẹ́ ráìdì ẹ̀ lọ́ọ̀yà ẹ̀ ní ẹ̀tọ́ láti fight ẹ̀. ní ẹ̀tọ́ láti pè wọ́n lẹ́jọ́ padà. kí ni olè kò wọ́ bẹ̀ níwọ̀n ìgbà tí o bá ti ṣe ń pè inú òun ṣe ṣe wípé kò sí ohun tó lè ṣe fún yín ẹ fẹ́ dá Nàìjíríà sí méjì ẹ fẹ́ dá sí mẹ́ta ẹ fẹ́ dá sí mẹ́rin nílùú Ìlọrin náà dẹ̀ ni o ní tẹ́ ti bẹ̀rẹ̀ láti ilẹ̀ òun náà lẹ́ ṣì ń ṣe nísìnyí tó rẹ́ ní tẹ́ ìbá fẹ́ kò bàjẹ́ oníbọ̀ ṣe ń ṣe kí ló dé tà lè bára wa gbé nígbè ti tàlàáfíà kí ló dé tó yẹ pé ẹ̀ lè ṣe ti yín kó ní kálukú ṣe tiẹ̀ wọ́n ní lórí fọ́nrán bí gbogbo àwọn ọmọ jẹ́nsí àwọn ọmọ kọ́mọ àwọn ọmọ pàwù àwọn ọmọ arẹ́ni bí wọn má rẹ́ni tó wọn ó sáré àwọn ọmọ dakán àbèrè fámìlì àwọn ọmọ sọ fámìlì nù nítorí àtijọ́ àti wọn da ọ sọ gbogbo àwọn fámìlì nù wọ́n gún àwọn ìyá wọn àwọn bàbá wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní gún wọn nígi lójú ṣùgbọ́n yóò kan wá ní tó bá wọn ní kálukú ni kó fi yé àti bàbá ẹ̀ ṣe kò yàn ṣùgbọ́n ẹ má dàlúrú ẹ má bàlújẹ́ ẹ̀yin ìjọba wa ẹ bá wa dìde kò sí nǹkan méjì tó fi ń dàlúrú tó fi ń bàlújẹ́ torí muslim ticket ni torí pé muslim ticket òun wọ́n fi ń bàlújẹ́ òun wọ́n fi ń polúkúrú mu ṣùlù gbogbo àwọn tó polúkúrú mu ṣùlù yìí náà gbogbo àwọn tí ìyá wọn àti bàbá wọn tí wọ́n ṣe kíni tí wọ́n mú wọnú ẹ̀sìn Islam tí wọ́n rán ní kẹ́wú àwọn náà ni gbogbo àwọn tí wọ́n ń dá gbogbo nǹkan pálapàla tí wọ́n ń dá sílẹ̀ adẹ̀rí nínú àwọn ẹlẹ́sìn míì náà tí wọ́n sápamọ́ tí wọ́n parapọ̀ tí wọ́n wò wípé àníṣe irọ́ ni ṣùgbọ́n ọkọ̀ tó ti lọ ni ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ òṣèlú òun lẹ fi bàlújẹ́ ẹ̀yin ìjọba wẹ́ bá wa dìde sí ta ni Ọlọ́run ẹ má ṣe àbòsí Sunday Igboho ẹ má ṣe àbòsí ẹ advice ta ni Ọlọ́run wọ́n ti pè é lẹ́jọ́ ìmùkọ́ jẹ́ civilian to civilian náà ni tó bá pè é lẹ́jọ́ àbí ọ̀pẹ̀ ẹ́ síbi kan kó ṣe nǹkan ẹ tún ẹ̀ ní pé tó o bá ti ṣe nǹkan yẹn àbí nǹkan tí wọ́n ṣe orí pé right mú gbogbo proof ẹ kò dé gba lọ́ọ̀yà kò ní lọ́ọ̀yà kí lọ́ọ̀yà ẹ̀ tẹ̀lé ẹ̀kẹ́dẹ̀ lóyún ojú ẹ̀ ló bá tán. ṣùgbọ́n gbóyún ti nígbàgbọ́ nínú ẹjọ́ orí fọ́nrán ẹ ti bìlífù pé orí fọ́nrán nìdájọ́ wà ní tí ó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ilé ẹjọ́ nìdájọ́ wà kò ń ṣe orí fọ́nrán. tó mú ẹni tó ń ṣe ṣọkanṣọkan ó ti mọ̀ pé ó máa bá bìkan jáde ìwọ náà
náà ti mọ̀ pé máa bá bìkan jáde bí ìgbà téèyàn fìràn ni nígbà tó wá fìràn tán ó wá ń sọ wípé kí ló dé tẹ̀ lè ṣe ti yín kí ló dé tẹ̀ ń wálé tẹ̀ ń wé láwàní níbi tí ẹ ti ń bọ Ṣàngó níbi tí ẹ ti ń bọ Ọya níbi tí ẹ ti ń bọ irúnmọlẹ̀ kí ló dé tẹ̀ ń wé láwàní ń bẹ̀ kí ló dé tẹ̀ ń kírun bẹ̀ ṣé irun kíkú pẹ̀lú Ṣàngó bíbọ ṣé sódọ́gba ẹ má jẹ́ àtọ́ra wa alábòsí máa lówó alábòsí máa kọ́lé alábòsí máa bímọ àti bọ̀tán alábòsí ò ní da ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́fí ń da gbogbo nǹkan rú ọ̀rọ̀ ẹ̀sìn díẹ̀ wà lọ́tọ̀ ni òun náà ló ṣe darí pé gbogbo nǹkan tá a bá rí kẹ́ má dàrú ẹgbẹ́ lọ sílé ẹjọ́ àwọn tó wà nílé ẹjọ́ wọn bá yín wò ó wọn wò sọ̀tún wọn wò sósì tí wọ́n bá ráìtì yín pé ẹ ṣe nǹkan ẹ wá ẹ yọjú síbẹ̀ ẹ pé lọ́ọ̀yà yín kí lọ́ọ̀yà yín lọ títí tó bá dẹ̀ díjọ́ tí wọ́n máa ṣèdájọ́ kí lọ́ọ̀yà yín mú yín kó tẹ̀lé yín kó bá yín débẹ̀ gbogbo tó bá jẹun tó lẹ́tọ̀ọ́ kóun náà prepare ṣùgbọ́n gbàtẹ́ bá ń ṣe wọn wá mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á kò dẹ̀ sí nǹkan méjì nítorí pé ẹni tó bá ń purọ́ ẹni tó ń ṣàbòsí ẹni tó ń ṣe nǹkan tí ò dá àwọn náà máa ní èèyàn tiẹ̀ àwọn náà máa láwọn èèyàn tiẹ̀ máa jó lọ mò ń wẹ̀ yẹn lọ́rọ̀ ọmọ aráyé tó bẹ́ẹ̀ sọ níbo wá débẹ̀ tó bá ti ní ọ̀dà ipò ọ̀dà ni wọ́n ní ọ̀dà ní pé kán lọ gbé wọ́n ti pè é kò dáhùn wọ́n dẹ̀ fún wọn ní ọ̀dà pé kán lọ gbé tó bá ní confidence yìí ò sọ pé ẹjọ́ ti bọ́ lọ́rùn ẹ̀ ẹjọ́ ò tí ì bọ́ lọ́rùn ẹ̀ olóyè Sunday Igboho sọ fún wọn ta ni Ọlọ́run ohun tó ní ẹ̀tọ́ kó lọ ṣe gbogbo yìí tó ń pariwo gbọ́n àbàwọn lórúkọ jẹ́ wọ́n ń ṣe bá wọ́n ń ṣàwo wọ́n ń pariwo jímọ̀ wọ́n ń pariwo gbọ́ ń pariwo àwo ìyẹn kọ́ ni ohun tó jẹ́ ẹ̀tọ́ ni pé kí ta ni Ọlọ́run kó lọ ṣe nǹkan tó ní ẹ̀tọ́ ó ti ṣe ohun awámi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á wọ́n dẹ̀ ti pè lẹ́jọ́ pé nǹkan báyìí ó ṣe nǹkan báyìí ó ṣe kó dẹ̀ lọ síbẹ̀ kó lọ ṣe kí ni kó mú lọ́ọ̀yà ẹ̀dá ní ohun tó bá lẹ́tọ̀ọ́ kó lọ ṣe níbẹ̀ nígbà Saheed Òṣùpá àti Portable nígbà tán débẹ̀ wọ́n yanjú ẹ̀ láti ìgbà náà ṣe gbọ́n kankan mọ́ gbọ́n kankan mọ́ ṣùgbọ́n gbogbo àwọn tó bá ti ní mission aburú àwọn ò kì í sì ẹnu òdẹ ní sì lára wọn àmọ́ nígbà tó bá ń fà á tó ń fà á wọn ò kì í rí wọn àmọ́ nígbà tó bá wá di ọ̀ràn sí wọn lọ́rùn ìgbà yẹn máa pariwo ọmọ Nàìjíríà ẹ̀yin bàbá wa ẹ̀yin ọlọ́pàá wa ẹ̀yin bàbá wa ọba ẹ̀yin kábíyèsí ohun tó bá lẹ́tọ̀ọ́ òun náà ní kí wọ́n lọ ṣe kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa gbé ìgbésẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kírísítẹ́nì kò bá jẹ́ oníṣẹ̀ṣe ẹni tó lè jẹ́ gbogbo ẹni tó bá ti kọjá yìí ẹ̀ tó ti ṣẹnu ṣọkànṣọkàn tó kọjá yìí ẹ̀ tó taru ẹ̀sìn ẹlẹ́sìn ní àbòsàn kan tí ò ń ṣe ẹ̀sìn ẹ̀ tí ò fèsì ẹ̀sìn ẹ̀ mo ti sọ ti pẹ́ lórí péjì mi pé kọ́ bá wa gbé wọn kọ́ bá wa ṣá wọn láti mọ́lé bójú ọdún márùn lọ fún wọn ni tó bá fún wọn lọ́dún márùn tọ́dún márùn bá máa fi pé ara burúkú wọn wá fara burúkú balẹ̀ ẹni yòówù tó lè jẹ́ kọ́ máa fi ọlájì yọ̀mọ́ wọn yòó síbẹ̀ ìwọ tó bá ti kọjá ìyá rẹ̀ tó dúró ẹ̀sìn ẹ̀ tó bá ń ṣe polówó ẹ̀sìn ẹ̀ polongo ẹ̀sìn ẹ̀ má ta sẹ́sìn ẹlẹ́sìn gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kọ́ bá wa da ọlọ́pàá gbogbo àwọn kan bẹ̀rẹ̀ sí ní bá wa gbé wọn èyí tó bá wà lókèrè tó bá wọ Nàìjíríà kó wá jẹ́ ẹjọ́ ẹ̀ kó má fi ẹ̀sìn kún ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ má fi ba nǹkan tó da jẹ́ ìkànnì yìí rọlẹ̀ ń pa àbòsí rẹ̀ ń ṣe kò dùn mọ́ yín nínú ẹ kò gbà fọlọ́run ni láti ọba tí wọ́n gba kádàrá kodoro ló máa padà gbà tó rọrọ̀ Ọlọ́run ni a lè ṣàbòsí ni ẹ̀dá lè ṣàbòsí ni Ọlọ́run ọba ní onítàbòsí bá darí òun máa ṣe ewé máa jẹ́ ògùn máa jẹ́ àìsàn máa jẹ́ òótọ́ ló máa lékè ẹ̀yin tẹ́ pera yín Yorùbá nation tẹ́ para yín pọ̀ tọ́lọ́run wá sọ wípé kò rí bẹ́ẹ̀ gbogbo yín àtàwọn tó parapọ̀ mọ́ yín láwọn ẹlẹ́sìn míì náà gbogbo yín lẹ́ ń dabarú gbogbo nǹkan gbogbo àwọn ọ̀dọ́ tó jẹ́ kẹ́ gáìdì kẹ́ sòtítọ́ fún wọn ẹ̀ ń parọ́ fún wọn ẹ̀ ń parí ayé wọn jẹ́ ni torí pé wọ́n ní bí ọba kíní kan bá ń jẹ kòkòrò burúkú tó ọba sọ fún wẹ́rẹ́ irú ẹ̀ oníjẹ́kẹ́ náà sí ni irú ẹ̀ nìyí tó ń ṣẹlẹ̀ yìí wẹ́rẹ́ irú ẹ̀ òun nìyí tó ń ṣẹlẹ̀ yìí àfi kí gbogbo wá ṣe òtítọ́ ká ṣe òdodo ń tẹ́lẹ̀ gbé dání mọ̀ kò fábòsí kò fẹ́rọ́ tẹ́ ẹ bá ti ń ṣe àbòsí tẹ́ ń ṣe ẹrọ́ torí àwọn bàbá tó ń ṣe nígbà yẹn tẹ́ ẹ bá ti ń ṣe àbòsí tẹ́ ń fi rọ́kun bí ìgbà téèyàn ń fi rọ́ síbẹ̀ ni ó máa rúpa náà ni bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí Ọlọ́run lòun ò fẹ́ràn òótọ́ lòun fẹ́ èyí tó bá ti fi rú àtàbòsí ṣe òun náà máa ṣẹ̀ sí ni torí ìyẹn ti kú ọ̀bẹ́sìn máa padà ṣẹ̀ sí ni ọba tó ní wá ò fẹ́rọ́ ẹ ṣe tòótọ́ ẹ ṣe òdodo ẹni bá ṣe mistake kó gbà mo ṣe mistake ẹ má bínú ká máa bẹ̀rẹ̀ àníyàn lọ bí láì fi ṣe jẹ́ kórìí nìyẹn ṣùgbọ́n tẹ́ bá wá ń ṣe nǹkan tí ò dáa tẹ́ ń bèèrè fún pé mo léyìn lẹ́yìn mo lérò lẹ́yìn mo lè ṣe báyìí Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹ̀dá máa tán ẹni tó ṣe dáadáa gan ó tán kọ́nà bá foríjì ògògó ọmọ kúlódò ọmọ kúlómi lónìí ògògó sùn wọ́n ṣe bókú ni kọ́nà bá foríjì ògògó èèyàn rẹ ni èèyàn dáadáa ni ẹwù èèyàn ẹwèrò ẹwù gbogbo báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ láwọn àgbàlagbà lọ́mọ kékeré ẹ jẹ́ ṣe eré kó dára gbogbo ẹ̀yin táyé wà lọ́wọ́ nílé ẹ̀yìn ẹ ṣe eré kó dára torí pé tẹ̀lé bá tàn lá ló máa kù ẹni tó ṣe eré gan ikú pa bèlè ta sí ẹni tó ń da nǹkan tó ń ba nǹkan jẹ́ gbogbo ń tẹ́lẹ̀ gbédání ṣe ti ní kó ní kálukú ṣe tiẹ̀ kúrò ayọ̀ àlàkà àfihàn ni kó ní kálukú kó ṣe ti tiẹ̀ tẹ́ bá ti wà lórí fọ́nrán ayé jam plan ayé jam talk ẹ bá rò pé ẹ fẹ́ ba nǹkan jẹ́ mo sọ fún Islam ti lọ èrè kò sí ìmọ̀tẹ́ lè ṣe sí ọkọ̀ tó ti lọ ni ẹ lè bá mùsùlùmí jà bọ́tẹ́ ẹ lè bá Islam jà torí ẹ lè win wàláhi tàlá islam láì lazila ilahilahuwa ẹ lè win ẹ lè bá mùsùlùmí jà ẹlẹ́wọ̀n ara èèyàn ní mùsùlùmí ṣùgbọ́n Islam ẹ lè bá Islam jà ọkọ̀ tó ti lọ ni mò ń sọ fún yín ẹ kọ̀ máa dára yín láàmú ni ara àdàmú náà ni dàmú dàbò ṣùgbọ́n ta ni Ọlọ́run kó lọ ṣe right thing torí pé wọ́n fi ilẹ̀ yín onígbẹ́ kò lẹ́jọ́ mọ́ ó sì ní ẹjọ́ tó lọ́ọ́ ti mẹ́jọ ẹ̀ lọ́bẹ̀ kó lọ síbẹ̀ kó lọ yanjú ara ẹ̀ ni sórí gbogbo drama tẹ́ ń ṣe kò sí bọ́lẹ̀ ìsábẹ̀ owó ṣe tẹ̀ ń fi lọ náà ni wọ́n sì tún máa right wọ́n sì tún máa wá pé tí ò bá tún lọ wọ́n tún padà bọ̀ wọ́n tún máa padà wọ́n tún máa wá gbé wọ́n tún máa padà wá torí kọ́ tó tún wá gbé gbogbo àwọn tó pè yẹn náà wọ́n tún máa lọ bá gbé àwọn ti pé ẹ sọ fún kó wá jẹ́jọ́ tó bá ti wá jẹ́jọ́ gbogbo tó bá sọ kó mú proof ẹ̀dá ní kọ́ yanjú ẹ̀ kọ́ sọ̀bẹ̀ ó máa débẹ̀ ẹ̀kọ́ ń kúrọ́ kan ra yín ni ó máa débẹ̀ ó máa lọ yọjú síbẹ̀ tó rọ́ ti pè lẹ́jọ́ síbẹ̀ ẹ̀tọ́ ẹ̀ ní pé kó lọ bẹ̀ kó lọ jẹ́ ẹjọ́ rẹ̀ pé mi ò ṣe nǹkan tán ni mo ṣe yìí o mo ṣe o ìdí tí mo fi ṣe ni o ẹ má bínú o àwọn ni wọ́n fà o àwọn náà ṣe báyìí ni o nǹkan tí mo fi ṣe bẹ́ẹ̀ nìyẹn o ẹ̀ṣẹ́ ò déédéé ṣe o kó yanjú ara ẹ̀ ìyẹn ni gbogbo kìíní ṣùgbọ́n ká wá ń pariwo drama ni àfi ká lọ bó ṣe jẹ́ ká ní orí social media ọ̀tọ̀ òfin ọ̀tọ̀ gbogbo ìta ìṣẹ̀yẹn drama orí social media ni ẹ lọ ṣe right thing kọ́lọ̀ kó dùn ti gbogbo wa ó ti jọ́ ta bá bẹ̀rẹ̀ sí ní ṣòtítọ́ tà ń ṣòdodo ọ̀rẹ́ ṣòtítọ́ wọ́n lè rí ìjà ẹ̀gbẹ́ ọ̀rẹ́ ṣòtítọ́ wọ́n lè rí ìjà ẹ̀gbẹ́ Ọlọ́run ń bẹ lẹ́yìn aṣòdodo ẹ bá mi follow tí ẹ bá mi like ẹ bá mi subscribe gbogbo délé náà ní kẹ́ ṣe eré lójú owó ní ire gbàngbà ire kàbìtì ire. 2 sí 3 ni ó wá ṣe kíni ni ó wá pín sí. ìkan
yóò jẹ́ fún kíni yóò jẹ́ fún àwọn aláṣìṣe àti ọ̀tá ọlọ́run ọba yìí. Ìkejì yóò jẹ́ fún àwọn ẹni tí wọ́n gbé ẹjọ́ dìde gangan lórí ọ̀tá ọlọ́run ọba yìí lórí ọ̀nà tí wọ́n fi gbẹ́jọ́ dìde. Ìkẹta yóò wá jẹ́ ti olóyè Sunday Igboho. Ẹ̀yin aláṣìṣe, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó fi hàn gédégbé pé onífìtínà ni oníjàgídíjàgan ni ó fi hàn bẹ́ẹ̀. Ó yé báyìí, ó fi hàn gédégbé pé onífìtínà ni oníjàgídíjàgan ni. So múmú tí wọ́n wá mú Tani Olohun, wọn kàn ṣàdédé wá mú bí kìí ṣe kíni bí kìí ṣe pẹ̀lú court order, pẹ̀lú ìwé kóòtù ni wọ́n fi wá ṣe kíni wọ́n fi wá gbé. So and ká ní ọmọlúwàbí bá wà lára ẹ̀yin aláṣìṣe ni, ká ló bá sì wà lára ẹ̀yin ọmọ ọ̀tá ọlọ́run ọba yìí, ká lọ́bẹ̀ ẹ̀dá kó má ṣàṣe kíni, ká lọ́bẹ̀ ẹ̀dá kó má ṣàdá ṣẹ̀ríà fún. Oye, ká lọ́bẹ̀ ẹ̀dá má ṣàṣe kíni kó má ṣà fi ìyà tó lẹ́tọ̀ọ́ sí kó má ṣà fi jẹ. Ká ló bá lọ́mọlúwàbí ni kò bá tẹ̀lé wọn. Oye báyìí kò bá tẹ̀lé wọn. Àwa tá à ń sọ̀rọ̀ yìí nìsín, wàláhì kò síbi táwò ti lè fọwọ́ gbáyà rẹ̀ pé ọmọlúwàbí làwa. So níwọ̀n àbábí ọlọ́bẹ̀ ẹ̀dá bá sì ṣe fún wa nígbà láyé máa á respect á sì protect á sì ṣe kíni á sì honor ìjọmọlúwàbí wa. Odidi ìmáàmù jùmọ̀ kan, odidi àgbà àfá ìlú kan làwọn ọlọ́pàá wá ṣe kíni wọ́n wá arrest níbi títí kírun jímà. Oye, agbọ́ngbọ́n yìí pé ká má bá àwọn ọlọ́pàá yàn lọ lọ́jọ́ náà. Wallahi alazim. Eléyìí kìí sọ̀rọ̀ ẹnu o. Torí àwọn ọlọ́pàá àwọn tí wọ́n wá gan-an, àwọn náà wọ́n mọ̀ ní lọ́kàn pé ṣáàṣì lè mú ẹni yìí lọ ṣá. So nínú ìlú tó ń ti wá mú mi, ìlú tó já sí wípé tó bá kára ń gidá pé wàhálà ṣẹlẹ̀ kìí ṣe ohun tá à ń sọ yìí ni. Àmọ́ kí ni ń tààrò, àwa bá wọn lò pẹ̀lú ẹ̀kọ́ torí ó ti involve ìjọba. Àwa ahlu sunnati wal jamaa kìí ṣe àwa mùsùlùmí jẹ́nàrí mò ń rí fàṣí báyò, àwa tá a di súnnà mú. So àìnáza àìn tó bá ti ní ṣe wọ̀ pẹ̀lú ìjọba. As in, tíjọba bá ti ní ọwọ́ ń bí nǹkan, oye àìnáza ààrẹ. Oye báyìí, a sì protect dignity wa, a sì respect ara wa, a sì ṣe kí ni a sì tẹ̀lé wọn. Kálẹ̀ bá nílà káì, kálọ̀ ọgbọ́n bá ń bẹ lónìí ibẹ̀ tí máa ń claim ni. Kálẹ̀ bá jogún àríwòye tó yanjú lọ́dọ̀ àwọn baba ńlá yín tẹ́lẹ̀ fẹ́ padà sọ́dọ̀ wọn ni. Ó yẹ kẹ́ ní kí Tani Olohun tẹ̀lé wọn nìyà. Ẹ wá ń ṣe ìranu jákujàku káàkiri. So àṣé ẹ tí ẹ ní nǹkan kan tẹ́ ń gbára lé. Àwa lọ́bẹ̀ ẹ̀dá la gbára lé. Wallahi. So ẹlòmí ó pè mí nígbà tá a wà ní ojú ọ̀nà pẹ̀lú àwọn ọlọ́pàá, ẹlòmí ó pè mí pé ṣé dáadáa ló wà, ṣé wọ́n ṣáà mọ̀ ṣe nǹkan fún ọ. Wallahi ọkàn mi balẹ̀ fà balẹ̀ mo fi wọnú Ìlọrin lọ́jọ́ náà. Nǹkan kan níbẹ̀rù òru yẹn náà ọkàn mi wallahi alazim. So níbi tá lọ́bẹ̀ ẹ̀dá fi mí láyà balẹ̀ dé. So bí lọ́bẹ̀ ẹ̀dá tí wọ́n ṣe fáwọn tó bá páyà rẹ̀ nìyẹn. So hatta títí dì sin nǹkan kan níbẹ̀rù kò rú yẹn náà ọkàn yà mí wallahi alazim. Alhamdulillah. So ẹ̀yin aláṣìṣe ẹ̀sìn lórí orí ẹ̀sìn sí lórí ìmọ̀nà orí ìsìnà lẹ́wà. Eléyìí gan ti jẹ́wọ́ rẹ̀ fún yín. Èèyàn fún yín. Then ẹlẹ́ẹ̀kejì, ẹ mọ̀ pé tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀, eléyìí mo ń dojú ọ̀rọ̀ kọ kíni, mo ń dojú ọ̀rọ̀ kọ àwọn mùsùlùmí ní báyìí. Tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀, èèyàn gbọ́dọ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lò pẹ̀lú kíni pẹ̀lú dédé. Náà in tó nọ́mà ni kó wá sí lákẹ́ òun kálukú wípé bó bá ti lè wù kó jẹ́ kí àpá ń bẹ láàrin kíní kan àwọn mùsùlùmí kan tó bá ti kan ibi àwọn tọ̀tá lọ́bẹ̀ ẹ̀dá wọ́n gbọ́dọ̀ jọ papọ̀ ni. Èmi ò fi bẹ́ẹ̀ ní irú ideology yẹn. Labudda min al-adl. So àwọn brother kan wọ́n narrate àwọn content tí ń bẹnu kíni tí ń bẹnu petition tó fẹ́ fi gbé Tani Olohun yìí. Nínú tí mo rí gbọ́ ni pé so wọ́n ní ó kọlu òfin kan lábẹ́ òfin tí ń sọ̀rọ̀ nípa pé téèyàn bá ń jeopardize ẹ̀sìn, téèyàn bá ń blaspheme ẹ̀sìn, ipe báyìí ni kí wọ́n ṣe fún lábẹ́ òfin. So tí òfin yẹn bá wà lóòótọ́ tó wájá sí pé ní ìsìn yìí lẹ́wà gbé jáde láti fẹ́ mú Tani Olohun, ẹ gbọ́dọ̀ túnra yín ṣe o. Ẹ gbọ́dọ̀ ṣe dédé. So kó tó di ìsìn, àwọn kan bẹ tí wọ́n ti fi Islam bójútó ẹ̀kẹ́ máa fi òfin yẹn gbé. Eléyìí máa sọ nítorí Tani Olohun, ahlakahullah, azabahullah. Kálọ̀bẹ̀ ẹ̀dá fi àjẹ́ bó bá ti wù. Kálọ̀bẹ̀ ẹ̀dá kó dá ṣẹ̀ríà fún tímátímá bó bá ti wù. In tó bá wà lọ́bẹ̀ ẹ̀dá kó fi Tani Olohun ṣe. Àdánwò tó bá wà lọ́bẹ̀ ẹ̀dá kó gbé lu Tani Olohun. Èmi ń sọ̀rọ̀ ní ìsìn lórí pé tófin kan bá wà
tó sọ pé tẹ́nìkan bá ń jeopardize ẹ̀sìn, tẹ́nìkan bá ń ṣe kíni tí ń bá ń ba ẹ̀sìn jẹ́, tí ń ba ẹ̀sìn àwọn nǹkan jẹ́, nǹkan kan bẹ́ẹ̀ àbí ń ṣe kíní kan tó fi nǹkan bá wà tó bá sọ bẹ́ẹ̀, tó bá sí pé òfin tẹ́ ẹ fẹ́ fi gbé ọ̀tá Allah bẹ́ẹ̀ dá yìí ni ahlakahullah, oye, tó bá sí pé ní ìsìnlẹ̀ wáyé ṣe ń gbé jáde, subhanallah, kí ló ṣe àwọn ẹni tó bá sí pé wọ́n ti fi Islam bójú tó ń ba ẹ̀sìn jẹ́ látọjọ́jọ́ yìí. So àwọn kan ni wọ́n bú sàhábà Nábì létí yín. So nǹkan ìta ń sọ yìí ó lè kóró lára yín, àmọ́ òdodo bẹ̀ ni a wò sí níbẹ̀rù àti sọ tiwa nìyẹn. Àwọn kan ni wọ́n bú sàhábà Nábì létí yín. Omi ọmọ Ìlọrin ni, inú Ìlọrin ló ti jáde, oye, so wọ́n ṣe débi pé wọ́n tiẹ̀ tún bá dórí Ànábì sallallahu gangan fúnra lára rẹ̀ láwọn ọ̀rọ̀ tí a sọ pé kò dùn gbọ́. So ṣé mo fi yẹn kò ṣe gbérò àwọn èèyàn báyìí báyìí, kò ṣe gbérò àwọn wọ̀nyí. So oye, àwọn tóbi ju gbígbé lọ, oye báyìí, àwọn kan oye àìmọye ìsọkúsọ ni wọ́n sọ sẹ́sìn Allah bẹ́ẹ̀ dà láti inú ìlú Ìlọrin, láti inú ìlú Ìlọrin. In tí mo sọ yìí yóò ba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú jẹ́, àmọ́ wallahi òdodo bẹ̀ nìyẹn, òdodo bẹ̀ nìyẹn. tó fi nǹkan bá wà lábẹ́ Kwara State tí ń sọ pé wọ́n lè gbé ẹni tí ń jeopardize ẹ̀sìn, oye, so kìí ṣe ní ìsìn ìlú ẹ̀kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá gbé jáde pé ẹ fẹ́ fi mú ta ni Ọlọ́run, ó lè korò lára yín o. So a sì ní kẹ́nì kankan má bínú ní ìbínú tó bá fẹ́ bí o. So tiwa tá a rí lódodo la sọ yún, oye. Tọ́ ẹlẹ́kẹta òun náà ni olóyè Sunday Igboho, ẹ ní ráìtì àti dá in tí ìjọba gbígbé tí wọ́n fẹ́ gbé ó rọ́ǹgì tàbí ó right. So ó rọ́ǹgì tàbí ó right tó lópin ìgbà tó já sí pé ìjọba ló ní kí wọ́n gbé, ẹ tẹ̀ kọ́kọ́ jẹ́ kí wọ́n gbé lọ náà, kó tẹ̀ kọ́kọ́ lọ visit ìjọba náà, kó kọ́kọ́ lọ appear sí ìjọba náà. So tí gbígbé tí wọ́n bá gbé tó bá wá rọ́ǹgì, ẹ̀yin lẹ́wàá gbìyànjú àti fáìtì ìgbé tí wọ́n gbé illegally lójú ọ̀nà òfin, ẹ̀yin lẹ́gbìyànjú àti fáìtì ẹ̀ báwọn. Àmọ́ kẹ wá sásábẹ́ ìró ẹkùn, kẹ wá sọ pé wọn gbọ́dọ̀ ṣe kíní kan, wọn gbọ́dọ̀ ṣe kíní kan, àjẹ́ndà burúkú ni ìró ẹkùn játijàti yín yìí, àjẹ́ndà burúkú ni ó padà bí o. So oye, torí ẹ̀ la ṣe ń sọ lọ́jọ́ kìíní àná, àwọn nǹkan tí wọ́n jáde tí wọ́n sọ pé àwọn ń sọpọ́tì Sunday Igboho, tí wọ́n sọ pé àwọn ń sọpọ́tì ìró ẹkùn, aburú tí kíní yóò padà dálẹ̀ sí yín lọ́rùn, agbára yín ò ní ka, agbára yín ò sì ní gbé, agbára yín ò sì ní gbé. So abi Allahu azza wa jal kí ó jọ kó dákun, so ọmọ ọ̀tá Ọlọ́run bá yàtọ̀ àwọn ìyókù rẹ̀ kó má ṣàbá ní dá ṣẹ̀ríà fún wọn, kó má ṣàbá ní ṣe kíni, kó má ṣàbá ní dá ìyà, so ìyà kó má ṣàbá ní dá lé wọn lórí, èyíkéyìí ọ̀nà tí àwọn bá ṣe kíni, tí àwọn bá ti ṣe kíni, tí ó bá ti dé bá wọn. Na'am, barakallahu fikum. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.